sí àwa tí wọ́n bá wá rí pé wàhálà ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí èyàn ò gbọ́dọ̀ wòran pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ bí adopted father fún yín sórí ọ̀rọ̀ tí mo bá Sheikh Jamiu àmì Ọlọ́run sọ mo gbọ́ pé ẹgbẹ́ ọ̀dọ̀ wọn fún ọdún 9 rí àbọ̀dún 7 kódà mo gbọ́ yí pé ẹrú Ọlọ́run tó wá jẹ́ aláàánú yín lénìí wọ́n lẹ́ẹ̀mọ́ ẹ sì mọ àwọn àti ẹ̀ náà pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ó ṣe é ṣe kó jẹ́ pé tú àwọn lẹ́ fi mọ ẹrú Ọlọ́run yẹn. mo wá mọ Alhaji Saheed Òṣùpá náà gẹ́gẹ́ bí olólùfẹ́ mi tipẹ́tipẹ́ over 20 years ago ńlá tíjọ́ wa. mo mọ Alhaji Saheed púpọ̀ mo mọ̀ pé ní tí àníyàn rẹ̀ fúyẹ́ ni pẹ̀tẹ́ nìkan ní tẹ́gbẹ́ tó bá rí nǹkan tó bínú abínú wúruwúruwúruwúru kì í ṣẹni tó máa ń dìyàn sínú. bẹ́ẹ̀ bá l'opportunity àti bá àwọn tí wọ́n ló kọ nínú ayé rìn àfàsúnà oríire mo ṣe wáàsí kan of recent tí mo sọ yìí pé nǹkan 4 lèèyàn máa ń gé lára olówó kì í ṣowó nìkan ń bẹ nínú èèyàn tẹ́ bá rìn láyé tó jẹ́ pé ẹ ní gé ní owó lárí lára ẹ̀ connection lẹ́gẹ̀ẹ́ ń bẹ nínú èèyàn tẹ́ bá rìn tó jẹ́ pé ẹ kàn máa forúkọ ẹ̀ dẹ́rù bá àwọn ọ̀tá yín ni nísìnyí bẹ́ẹ̀ náà àwọn èèyàn tẹ́ bá rìn tó jẹ́ pé ẹ kàn máa fi orúkọ ẹ̀ ẹ máa fi jàmàlà òórùn ọbẹ̀ rẹ̀ lẹ́ẹ̀fì máa jàmàlà gbogbo nǹkan kọ́ lówó gbogbo nǹkan kọ́ ni pé lágbájá ṣe fún mi Ọlọ́run tó dáhùn kálukú ó ti kádàrá bá ṣe rìn bí báwọn èèyàn yìí rìn bí ìgbà téèyàn ń bá electric rìn ní nínú ilé electric tí ń bẹ nínú ilé wa yẹn ó lè fún èèyàn ní ìmọ́lẹ̀ ó dẹ̀ lè ṣọ́ọ̀kì èèyàn téèyàn bá mi sàǹdù rẹ̀ ẹ ti báwọn èèyàn yìí rìn ẹ ti rí ìmọ́lẹ̀ Ọlọ́run ló ti wà náà àkọsílẹ̀ kádàrá òun kálukú àti táìmù tó rí òde bí àsìkò yẹn ò bá tó tí gbogbo ayé yìí bá ń kó bílíọ̀nù fún yẹn ò lè rọ́nà àti lọ. orí Ọlọ́run ó máa ń deal pẹ̀lú time kí wàá lọ́nà àbáyọ tálàáfíà ó fi jọba ẹ ti ṣe bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tèmi àti yín ti sọ lẹ́yìn gbogbo ń tẹ́ ẹ ṣe èyí tó burú jù bẹ́ẹ̀ ò ní pẹ́ gbé voice message jáde òfin Nàìjíríà wà láwọ̀ ẹ̀ Ọlọ́run tó dá wa gan wà láwọ̀ rẹ̀ ẹni tó tú àṣírí ànábì níjọ́sí tó sọ̀rọ̀ fún ní kọ̀rọ̀ mo sọ ń bí wá sí yẹn náà ó ní tànàbí dìtámì pé òun ṣe fún un àmọ́ ńgbà tó tọrọ àforíjìn ànábì padà foríjìn náà ni a sì rẹ ni tí ó jẹ́ pé òun ló ti Zainab ọmọ ànábì ó wà nínú oyún ó sì ti ṣubú lórí ràkúnmí níjọ́ tó gbọ́ pé ó ń lọ bá bàbá ẹ̀ ní Maka ó ń lọ bá bàbá ẹ̀ ní Medina wọ́n sì pàdé ẹ̀ wọ́n dẹ̀ ti ṣubú ọmọbìnrin yẹn bleed kú ni toyúntoyún níjọ́ tó tọrọ àforíjìn ànábì padà foríjìn tí ò bá sí pọ́lọ̀ ń dá wa lé nìyàn àní mọ̀ sẹ́ra wa ìsúnmọ́ra ẹni la fi ń sẹ́ra ẹni ejò kì í sán ẹni tó bá jìnnà sí ẹni tó bá close sí ni àmọ́ ní tó dáa jù ni kéèyàn ò ṣe mistake kó dẹ̀ realize pé mo ṣe mistake èyàn ò lè jàre tán èyàn ò dẹ̀ lè jẹ̀bi tán gbogbo àwọn tẹ́ ẹ jọ ń fa ọ̀rọ̀ yìí náà àwọn náà ò lè jàre tán ẹ̀yin náà ò lè jẹ̀bi tán yóò níbi tó ń kálukú kù sí bẹ́ẹ̀ tọmọdé bá ṣe àgbà ọmọdé ni abẹ́bẹ́ bàgbà bá ṣe ọmọdé ọmọdé náà ni abẹ́bẹ́ tá a bá wá ń dárúkọ àgbà Ọlọ́run ò fi ọjọ́ orí tó àgbà bọ́lọ́run bá ti gbé ẹnìkan sípò àgbà ipò bàbá kéèyàn gbà pé ipò bàbá lélẹ̀ àti Sheikh Jamiu àmì Ọlọ́run àti ọba orin Saheed Òṣùpá kò sí ẹni téèyàn lè bá jànú wọn tínú tèmi náà ò dùn àmẹ́yìn náà wá ní ẹ̀jẹ̀ mi lẹ́yìn náà ìlú yín papọ̀ mọ́ tèmi ìrìn àjò ayé yín ò papọ̀ mọ́ tèmi níjọ́ àwọn ọjọ́ kan bẹ tẹ́yìn náà ti ṣèrànlọ́wọ́ fáà náà nù ayé tó bá wá rí bẹ́ẹ̀ kò sí ní tó níbẹ̀rẹ̀ tí ó kì í lópin àríru eléyìí rí àfindẹ́rù bọ̀lọ́rọ̀ àwọn olóṣèlú tí wọ́n para wọn lọ́mọ yanra wọn ń bọn níjọ́ campaign tí wọ́n ìbáwọn náà tún padà jọ ṣe yìí ẹ wá dúró àwọn tí wọ́n ti bú Tinubu sẹ́yìn tó padà sọ di mínísítà sọ wọ́n di ambassador lẹ́nu ẹ wá dúró àwọn ẹ wò for example lọ́yọ̀ state tí wọ́n bá sọ pé gómìnà Akálà àti gómìnà Ajímọ̀bí wọ́n padà jọ jókòó pọ̀ èyí ò ní ọ̀rọ̀ ni ládùúrò ebú tí wọ́n ti jọ búra wọn tó lóṣèlú bá ní àníyàn tó fúyẹ́ kí ló ṣàwa mùsùlùmí tá a já fa tá a ní lè forgive ara wa ẹni ẹ̀ṣẹ̀ àmọ́ o ṣurutu tauba thalatha mẹ́ta ni májẹ̀mú tútúbá àkọ́kọ́ ni kẹ́ni tó ṣe mistake kó realize pé n tí mo ṣe yìí àwọn èèyàn sọ fún mi pé mo kó kù díẹ̀ mo gbà bẹ́ẹ̀ pé mo ṣe mistake ìkejì ni kó regret n tó ṣe pé n tí mo ṣe yìí ò dáa ìkẹta ni kó dà níyàn kó òun ò ní padà síbẹ̀ mọ́ kó máa wá ṣe dáadáa míì kó fi follow ẹ̀ báàrin yẹn ṣe dàrú tó yìí kò sí ẹni tó lè sọ pé
tún ní jọṣepọ̀ ju tàtẹ̀yìn wá lọ kò sẹ́ni ó lè sọ bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run làjọṣepọ̀ wà níjọ́ tẹ́ pàdé ẹ̀yin kọ́lẹ̀ mọ́ra yín pàdé Ọlọ́run ló mú yín pàdé níjọ́ tẹ́ túkásá ìtọ́nù ló gbede níjọ́ tẹ́ bá tún jọṣepọ̀ padà ọwọ́ Ọlọ́run náà ló wà ọjọ́ mélòó la lò láyé tá à ń wẹ̀wò rìn odidi ọdún kan tá a bá kà is 365 days a bá léèyàn lo 100 ọdún láyé ó mì pé ó ń tàn ó tí ì lo 40,000 tán 365,000 ni ló tí ì lò so ọdún mélòó la fẹ́ lò láyé tá a sọ pé ìjà lásà máa jà àfi ká wọ́n náà àlàáfíà so ìdí nìyí kódà bínú sì ń bí àwọn tọ́rọ̀ kan màá fẹ́ kẹ́yìn ó gbé ọwọ́ pé ẹ ṣàforíjì fún mi mo regret aspect báyìí mo ti sọ fún yín pé àwọn náà ò lè jàre tán ẹ̀yin náà ò lè jẹ̀bi tán so ẹ jẹ́ ká láàfíà òjọba kán tiẹ̀ mọ́ sọ àwa mùsùlùmí lẹ́nu mọ́ pé ó ń jà ní wá ń gbogbo gbà bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ bá mi ẹ pẹ́ fún wa Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ṣe rí bọ́lọ́run ṣe dá yín tó wá fi yín sí olórí fún wa nílẹ̀ Yorùbá tẹ̀ tó wá ń lè ro peacemaker Ọlọ́run jẹ́ ká wá yín ti báyìí gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún yín Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan mo dúpẹ́ bàbá mi Ọlọ́run jẹ́ ẹ̀gùn lẹ́nu ẹ ṣé mo dúpẹ́ mo ń fi àkókò yìí torí ẹ̀ tiẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tán ẹni bí ọmọdé bá ṣe àgbà ọmọdé náà ni ó bí àgbàlagbà bí àgbàlagbà náà tí wọ́n bá ṣe ọmọdé náà ni ó bẹ àgbàlagbà tó eléyìí tí mo fẹ́ ṣe léni Ọlọ́run jọ̀ọ́ ṣàforíjẹ̀ṣẹ̀ ṣe fún mi mo á ń fi àkókò yìí mo fi ń bẹ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáláyé ẹ foríjì mi mo wá ń bẹ Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfìmọ Mátàgbàmọ́lẹ̀ ẹ mọ̀ pé ọmọ yín ni mo jẹ́ ẹ mọ̀ tinú tẹ̀yìn pé ọmọ yín ni mo jẹ́ ẹ jọ̀ọ́ ẹ foríjì mi mo ń fi àkókò yìí tó ń bẹ gbogbo Olúfìmọ jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo ohun tó ṣẹlẹ̀ kò dùn mẹ́mi náà nú ṣùgbọ́n gbogbo ẹ̀dá ò lè rìn kó rí ọmọ mi kò sí ń tó kọjá àkọọ́lẹ̀ ti kò àkọọ́lẹ̀ aburú kò ní kò lè wa lórí ẹ dákun ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì sallallahu alayhi wa sallam mo tó wá ń fi àkókò yìí bẹ Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run lóòtítọ́ lọ́jọ́ orí mo jù yín lọ sọ pé ipò àgbàlẹ́wà Ọlọ́run ló gbé yín sípò bàbá lẹ jẹ́ fún mi bàbá ipò bàbá lẹ wà torí pé bàbá náà ni mo máa ń pè yín tipẹ́tipẹ́ ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì mo tún wá ń fi àkókò yìí mo ti ń túbà mo ń tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà lẹ́ẹ̀kan sí bàbá tó káwọn ti foríjì mi mo tún wá ń tọrọ àforíjì lẹ́ẹ̀kan sí. bá a sọ̀rọ̀ lẹ Yorùbá. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ foríjì mi kọ́lọ́run jẹ́ kẹ́ ẹ gùn lẹ́mìí fún wa mo tún wá ń fi àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì bá mi nítorí gbogbo kíbi tí ọ̀rọ̀ yìí ti gbà kó dùn yín tó fi kàn yín tó fi dùn yín ẹ jọ̀ọ́ ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì mo tún wá ń fi àkókò ìtọrọ àforíjì lọ́wọ́ Alhaji Oríyọmí Òkìkí ọmọ Amsat Òkìkí bẹ́ẹ̀ ni foríjì mi nítorí Ọlọ́run àti tànábì ẹ jọ̀ọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ yín. Inna Allaha Ghafurur Rahim. mo tún wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Sheikh Sanu Shehu bàbá ṣe gudugudu méjì àmẹ́fà Mufassiru àgbà fún bẹ́ẹ̀ ni pípè lọ́tún pípè lósì àfáà súnà mùsùlùmí gbogbo wa báyìí mo dúpẹ́ lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ ká rí yẹn pẹ́ bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ lọ́wọ́ Sheikh Habib Babalagbaji ẹ ṣé mo dúpẹ́ àti gbogbo àwọn tó pè mí pátápátá jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ ṣé. tó ní parí àti ní kókó ẹ ti tọrọ àforíjì màá lo ọ̀pá orin kan fún Haji Saheed Òṣùpá màá lo ọ̀pá orin kan fún Sheikh Jamiu àmì Ọlọ́run tí Alhaji Saheed Òṣùpá tí mo fẹ́ lò tí mo dẹ̀ fẹ́ kán tẹ̀lé gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run ti gbé sípò àgbà èèyàn àgbà nǹkan mára ni ẹ gba ẹ̀gbin yìí mára ni o torí ibi tẹ́ ń lọ tẹ́ ẹ tí ì dé ibi tẹ́ ń lọ sí pọ̀ o tẹ́ bá lẹ́ẹ̀mọ jùkò lójú ọ̀nà òkú ọ̀tàn kéèyàn tó débi tẹ́yìn lọ kí ni nǹkan tí mo fẹ́ lò ni pé Saheed Òṣùpá náà ló ti sọ o torí ọ̀rọ̀ Saheed Òṣùpá bígbà tá à mú dictionary ni ó ní ẹni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ́ọ̀rì àbí kò ní lè ṣe tó bá ti ṣe ó tán gbàmígbàmí lèèyàn ń gbà wọn ìgbà mẹ́sẹ̀ mẹ́rù ẹni òyìnbó fẹ́ràn ló máa ń lọ sàtìmọ́lé tó bá ti wá sóbà ó máa jáde látìmọ́lé àfàìwá sóbà ó máa pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ èmi náà bẹ̀bẹ̀ mo fi àjọṣe wa mo fi bẹ̀ yín mo fi ọ̀rẹ́ yín pàtàkì olólùfẹ́ yín gan àwọn méjì mo fi bẹ̀ yín mo fi Alhaji Pasuma
Alhaji wa ọ̀gá ńlá Pasuma mo fi bẹ̀ yín gbogbo ẹbí Olúfìmí àti gbogbo ẹbí ọ̀gá ńlá ẹ má bínú nítorí Ọlọ́run àti Olúfìmí Royal Parliament Olúfìmí Royal Parliament ẹ má bínú mo fi Ọlọ́run bẹ̀ yín nítorí president nítorí ibi tí Alhaji Saheed ń lọ Baba Bariga ẹ má bínú Baba Bariga èèyàn mi pàtàkì ẹ má bínú ẹnì kejì tí mo tún wá fi bẹ̀ yín lẹ́yìn tọ̀gá ńlá mo fi Alhaji Saheed ìbílẹ̀ mo fi bẹ̀ yín mo fi Alhaji Saheed ìbílẹ̀ mo fi bẹ̀ yín mo fi bàbá tó bí yín mo fi bẹ̀ yín mo wá fi màmá tó bí yín mo fi bẹ̀ yín gbogbo àwọn yìí mo wá kó gbogbo wọn sábẹ́ Ọlọ́run mo fi wọn bẹ̀ yín ẹ wá rí ti Alhaji wa Fadilatu Sheikh Muhammadu Jamiu Sunusi àmì Ọlọ́run umbitu anna Rasulallahi awadani wàlá fún Rasulillahi mahamudu. ẹnìkan ló bú ya ànábì ó bú bàbá ànábì ó yàkàyàkà ẹ̀. tu anna Rasulallahi awadani. ó bú ó ṣe gbogbo ẹ̀ àwọn tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ ànábì tí wàá lérí pé ń jọ ọwọ́ bàbá kò sí táwọn ò ní fi ṣe. ọwọ́ ayọ̀ ọlọ́ba Abubakar lẹ́yìn àbí Umar òru lọ́yọ́ débẹ̀ wọ́n á mú déwájú ànábì ọwọ́ pé ẹni tí ń tijú ló mú lẹ́yìn wá everybody káwó kèní pé Umaru lọ́mọ tẹ̀lé débi kò sẹ́ni ó lè fọwọ́ kàn mọ́ gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ tijú tèmi náà orin àkọ́kọ́ tẹ́ni ẹ̀ wá kọ òun náà lọ́kọrin bú ànábì òun náà ló wá sọ pé umbitu anna Rasulallahi awadani. àwọn yẹn fọ́n mi pé ànábì ti ṣàdéhùn yà fóun o àmọ́ mo mọ̀ pé wàlẹ́ fún Rasulillahi mahamulu. àmọ́ mo mọ̀ pé ànábì kì í gbẹ̀yàn sẹ́mi wàlẹ́ fún Rasulillahi mahamulu. alan dhakaledi atoka nafilatan Qur'anu fi amawa izun wa tefusilun Qur'anu fi amawa izun wa tefusilun. ṣe Jamiu àmì Ọlọ́run gbogbo tí mo kà yìí ó ti yé yín jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ àní rísà ìtàn mọ́ gbogbo àgbáyé èmi náà tọrọ àforíjìn lórúkọ àfáà Sunna ẹ jẹ́ kọ́rọ̀ yọ tán ẹ jẹ́ káwọn tí a fẹ́ fi méèkì owó lórí íńtánẹ́ẹ̀tì kan tó wá bò míì lọ Ọlọ́run ṣàánú gbogbo wa o àwọn àtúnṣe tó bá tún kù lẹ́yìn èmi á rí olóyè Sunday Igboho màá rí Àgídìgbò First FM Alhaji Oríyọmí Hamzat màá jẹ́ rí olóyè Sunday Igboho àwọn méjèèjì yẹn màá wá fà wọ́n mọ́ Alhaji wa Saheed ìbílẹ̀ kan jẹ́ kọ́rọ̀ yìí ó tán kan ṣiṣẹ́ tó kù lábẹ́ ẹ̀rí tí bàbá wa Alhaji wa Sanusi àmì Ọlọ́run alhamdulillah onímọ̀ ni wọ́n alaharifu billahi ni wọ́n àwọn tí gbọ́rọ̀ lọ́n yé jù bẹ́ẹ̀ lọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.